بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وزد وبارك على خاتم الأنبياء والمرسلين نبينا الأمين وعلى آله الطيبين وصحابته غر الميامين وأزواجه أمهات المؤمنين ومن سلك سبيلهم وقتفى آثارهم واتبع هداهم إلى يوم الدين وسلم تسليما كثيرا مزيدا وبعد السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, àlékún kí Ọlọ́run Ọba àlékún gẹ̀rẹ̀ kọlọ̀n kí ó má ṣàjọ jàre kó bá ṣe fún insha Allah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tàwọn ará ilé Ànábì àtàwọn sahaba àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wò wọ́n kọ́ṣe títí di ọjọ́ ìgbédal kiyama. Ẹ̀rí ní ọ̀tún lẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, a tún mú ìkànnú àwọn gbòógì nínú àwọn sàhábí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, báwọn sàhábí Ànábì sallallahu alayhi wa sallam, adaduhum adadul hasa, òǹkà wọn bí òǹkà èèpẹ̀ ni. Wọ́n pọ̀ tó ṣe wípé ẹnìkan ò ṣe kò tó bẹ̀ láti kà wọ́n tán láti sọ pé iye òǹkà báyìí ni wọ́n. Òun ló fi jẹ́ wípé gbogbo téèyàn bá ń fẹ́ nínú tí ọmọ èdèèyàn tí ó bùkátà láti fi wà wòkọ́ṣe lára wọn, kálukú ni a rí sáìsì tiwọn, kálukú láàrí bá a ṣe mọ̀, kálukú láàrí àwọn tán jọ wá tó ṣe wípé situation wọn ò jọ situation tiwa, tó ṣe wípé a ní àwíjàre lọ́dọ̀ Ọlọ́run láti sọ pé àníwò àwọn sàhábí Ànábì, àníwò wọn kọ́ṣe, torí wípé a máa wò pé tó situation ilé yàtọ̀ sí tèmi, èmi ò lè tẹ̀lé tọ́lọ́run. Rárá, kálukú ló ní sáìsì tiẹ̀. Olówó yóò rò lówó nínú àwọn sàhábí Ànábì sallallahu alayhi wa sallam. Ẹni tí ò ní, òun náà rí sáìsì tiẹ̀ nínú àwọn sàhábí Ànábì sallallahu alayhi wa sallam. Ẹni tó tálákà dáadáa tí ò ní nǹkan kan yóò rí sáìsì tiẹ̀ nínú àwọn sàhábí Ànábì sallallahu alayhi wa sallam. Ẹni tí nǹkan ṣe dáadáa díẹ̀ fún, òun náà ó rí sáìsì tiẹ̀ nínú àwọn sàhábí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Torí ẹ̀, gbogbo irú àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé àbùkátà púpọ̀ láti mọ̀, so that a lè mọ̀ bó láṣe mú wọn ní ẹni tí a wò kọ́ṣe tá sì fi rí ibi sin lọ́wọ́n ọba tá fi dọ̀mọ̀ àlìjẹ́nà. Ẹni tá mú ní àsìkò yìí pẹ̀lú ògo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, òun náà ni àfáwà Abdur Rahmaan ibn Auf. Abdur Rahmaan ibn Auf RadhiyaLlaahu ta'ala anhu, òun lẹni tá mú lásìkò yìí tí a san ìtàn rẹ̀ fún wa ní ṣókí. Abdur Rahmaan ibn Auf, gbogbo wa la mọ̀ pé náà sàhábí Ànábì sallallahu alayhi wa sallam tán hẹ́rì mọ̀, tán pàtàkì, tán gbọngbọ́n púpọ̀ ni. Torí ẹ̀, tán bá ní ká sọ̀rọ̀ orúkọ rẹ̀ fún wa, orúkọ rẹ̀ ni Abdur Rahmaan ibn Auf ibn Abdi Auf ibn al-Harith ibn Zuhra ibn Kilab ibn Murra ibn Ka'ab ibn Lu'ay ibn Ghalib al-Qurashi az-Zuhri radiyallahu ta'ala anhu. Kọ́lọ̀ kó má ṣàbà yọ́nú sí. Abdur Rahmaan ibn Auf, orúkọ rẹ̀ òun náà ní nta ti gbọ́ yẹn, az-Zuhri min bani Zuhra, náà àwọn fámílì Banu Zuhra ni. Wa náà lámà Abubakar min bani Taym ni, Umar min bani Adi ni, Uthman min bani Umayya ni, Ali min bani Hashim ni, afáwà Talha min bani Taym ni. Gbogbo àwọn sàhábí Ànábì sallallahu alaihi wasallam náà ní ìdílé tí wọ́n ti jáde. Àwọn fámílì Ànábì tí ń ṣe Amina, so Banu Zuhra ni wọ́n. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáwà Sa'ad ibn Abi Waqqas, nínú ìdílé ìyá Ànábì lòun náà ti jáde. So àfáwà Abdur Rahmaan ibn Auf, gẹ́gẹ́ bó ṣe tán pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam nídìílé ìyá, nídìílé bàbá, pẹ̀lú pé wọ́n pàdé látorí Kilab ibn Murra ló ti pàdé pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti fámílì pẹ̀lú ìyá Ànábì sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Zuhra ibn Kilab, kí Ọlọ́run bá kó má ṣàbà yọ́nú sí àfáwà Abdur Rahmaan ibn Auf. Àfáwà Abdur Rahmaan ibn Auf, kúníyà rẹ̀ wọ́n máa ń pè ní Abu Muhammad, òun ni kúníyà rẹ̀. So òun la dàpè tí wọ́n máa dàpè bàbá Muhammadu, bàbá lágbájá, Abu Muhammad ni wọ́n máa pè. Wọ́n bá ní ká sọ ìròyìn
nature tọ́lọ́run ọba tó dá àfáwà Abdurrahman ibn Auf nature tọ́lọ́run ọba tó dá sí kana tawilan èèyàn gíga ni Abdurrahman ibn Auf abiyadọ ohun tí ó jẹ́ èèyàn funfun hasan alwajh ẹni tójú rẹ̀ tó rẹwà ní ẹni tó dùn rí ni ó ní àfáwà Abdurrahman ibn Auf raqiq albashara ó jẹ́ nìkan tí skin ẹ̀ lẹ̀ púpọ̀ àwọ̀ rẹ̀ fẹ́lẹ́ bákan náà ó jẹ́ nìkan tó ṣe wípé mashrabuhu ahmar tán bá wo bí ètè àfáwà Abdurrahman ibn Auf báyìí ẹ pé ètè rẹ̀ pọ́n dáadáa jù tí ó dàbí ìgbà téèyàn tọ́ tè ẹ̀mọ̀ pé àwọn kan máa ń wà nature wọn máa ń rí bẹ́ẹ̀ yóò dàbí pé aṣọ tọ́ nǹkan sétè rẹ̀ ni rárá bí nature tiẹ̀ ṣe rí ni àfáwà Abdurrahman ibn Auf ó jẹ́ nìkan tí ètè rẹ̀ tí ó pọ́n dáadáa bákan náà nínú nature rẹ̀ dakhmal katifayn ibi èjìká àfáwà Abdurrahman ibn Auf èjìká rẹ̀ ó jẹ́ èjìká ẹni tó fẹ̀ láyà àti gbogbo èjìká rẹ̀ tó ṣe kí ni o tó hù jù dáadáa ni radiyallahu ta'ala anhu bákan náà so ibi tó ti rí bẹ́ẹ̀ kìí ṣe pọ́n bí bẹ́ẹ̀ ojú ogun náà ló ti ṣe kí ni o ló ti dá lẹ́sẹ̀ kọ́lọ̀kọ́ mọ́ṣàbà yọnu sí á padà dé bẹ́ẹ̀ so nínú ìròyìn àfáwà Abdurrahman ibn Auf òun ni wípé ó jẹ́ èèyàn kan tí ó ṣe wípé kathiful lihya ẹni tí irùngbọ̀n rẹ̀ pọ̀ dáadáa ni gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé àwọn sàhábí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní irùngbọ̀n dáadáa so ń bẹ nínú wọn tí nature irùngbọ̀n rẹ̀ pé irùngbọ̀n rẹ̀ ò ṣe lọ títí kò pọ̀ àmọ́ fi ilẹ̀ àmọ́ kò pọ̀ àmì bí sísìn bẹ nínú wọn tó ṣe wípé irùngbọ̀n rẹ̀ bù háyà so nínú àwọn tí wọ́n ní irùngbọ̀n dáadáa náà sàhábí Ànábì sallallahu alaihi wasallam òun ni àfáwà Abdurrahman ibn Auf radiyallahu anhu bákan náà àfáwà Abdurrahman ibn Auf nínú àwọn tí wọ́n hu ewu tí wọ́n dá irun wọn nígbà tí wọ́n hu ewu òun náà ni àfáwà Abdurrahman ibn Auf radiyallahu ta'ala anhu so nínú ẹ̀dá wọn kí ni ìwà tí ó wà lára àfáwà Abdurrahman ibn Auf kọlọ̀n kó mọ́ṣàbà yọnu sí wọ́n mọ̀ àfáwà Abdurrahman ibn Auf nínú àwọn sàhábí Ànábì pé ẹnìkan tó ṣe wípé rajahatul aql ó nílà ká ìgàn ó gbọ́n bàjẹ́ so wọ́n mọ̀ débi wípé tí ọ̀nà kan bá fẹ́ dí àbí tí àwọn èèyàn bá wà ní ìdààmú pé àkíwá la wá fẹ́ ṣe sí nǹkan yìí o Abdurrahman ibn Auf tó bá ti dé yóò wá solution sí ibi tó gbọ́n dé ibi tó nílà ká ìdè so wọ́n gbajúmọ̀ pẹ̀lú pé ó ní brain gan kọ́lọ́n kó mọ́ṣàbà yọnu sí òun ló fi jẹ́ wípé tẹ́ ẹ bá kíyèsí àwọn ibi tí wàhálà bá ti ń bá àwọn mùsùlùmí táwọn mùsùlùmí bá ti kójọ lé lórí Abdurrahman ibn Auf òun ní máa ń wá solution fún wọn tó ró nílà ká ìgàn òun làfáwà Umar ibn al-Khattab radiyallahu anhu tí wọ́n fi sọ wípé Abdurrahman ibn Auf sayyidun min sadatil muslimin Abdurrahman ọmọ Auf olórí ni nínú àwọn olórí àwọn mùsùlùmí tán ga jùlọ olórí ni Abdurrahman nínú àwọn characteristics ẹ̀ tó ga jùlọ òní kéèyàn gbọ́n kéèyàn ní làákàyè kéèyàn lárò jinlẹ̀ kéèyàn ní foresight kéèyàn ní àwọn nǹkan tó ṣe wípé tó bá ti dé báyìí ẹ sáré ṣe kíni o Ọlọ́run bá yóò ti ṣàánú yín ẹ ti wá ọ̀nà àbáyọ léyìí tó ṣe wípé yóò sì wúlò fún al-umma so bí àfọwọ́ Abdurrahman ibn Auf bí nature rẹ̀ ṣe rí nìyẹn nígbà tí wọ́n bí kìí ṣe Abdurrahman ni wọ́n sọ orúkọ tí wọ́n sọ arínú àwọn onímọ̀ tí wọ́n ní Abdu Amr òun ni wọ́n sọ pé Abdu Amr ẹrú Amru òun ni wọ́n sọ a sì rí inú wọn tí wọ́n ní Abdul Kaaba ẹrú Kaaba òun ni wọ́n sọ àfáwà Abdurrahman ibn Auf amọ́ngbà tí wọ́n gba Islam anábùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n pààrọ̀ orúkọ àfáwà Abdurrahman ibn Auf torí porúkọ tí ò dáa ni ká máa ṣàfitì àwọn ẹrú Ọlọ́run sára tí kìí ṣọlọ́run so Abdurrahman ibn Abdu Amru ni wọ́n sọ ẹrú Amru àbí kan sọ pé Abdul Kaaba ẹrú Kaaba gẹ́gẹ́ báwọn náà ṣe máa ń sọ pé Ògúnṣèyí Ògúnbùnmi Ọ̀yáṣèyí Ọ̀ṣúnfúnmi gbogbo orú àwọn nǹkan báyẹn tó ní ṣe pẹ̀lú wípé ìṣàfitì tí ò lè dáàyàn
má ṣàfitì ara ẹni sí ọ̀dọ̀ wọn látara bí pé àwọn ni wọ́n ṣe kíni o, àwọn ni wọ́n dá àyàn àbáwọn ni wọ́n jẹ́ kí èèyàn máa bẹ láyé. Eléyìí nínú àwọn nǹkan tí Islam ò fẹ́ rárá ni. Torí àfọwọ́ Abdurrahman ibn Auf, Ànábì pààrọ̀ orúkọ rẹ̀ nígbà tó jẹ́ orúkọ tí ò da. Ànábì sallallahu alaihi wasallam wà ń tọ́ má jẹ́ Abdul Amru mọ́, àbí má jẹ́ Abdul Kaaba mọ́, má jẹ́ Abdurrahman. So wọ́n sì nígbà tá Ànábì fún sallallahu alaihi wasallam ó pààrọ̀, inú rẹ̀ dùn púpọ̀ pé ìyìn jẹ́ Abdul Amru mọ́, Abdurrahman ní máa jẹ́. Wọ́n nínú rẹ̀ dùn gan tí gbogbo àwọn èèyàn mọ̀ pé kí á ló ṣe Abdurrahman, inú rẹ̀ dùn pé Muhammad change orúkọ rẹ̀ ni radiyallahu ta'ala anhu wa arda. Torí náà àwa náà ò dọwọ́ wa tá a bá ń jẹ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n change orúkọ tó pọ̀ nínú àwọn orúkọ àwọn sàbí Ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀rí lórí ẹ̀ pọ̀, bí lápèjúwe arábìnrin kan ó wá bá Ànábì sallallahu alaihi wasallam ló bá kanlẹ̀kùn. Wọ́n ní ta ni? Olórúkọ mi ni Juthamatun al-Muzaniyya. Juthama al-Muzaniyya. Juthama ó kọ búkú ni, ó kọ tí ò tiẹ̀ dáa. So Ànábì ní anti Hassana al-Muzaniyya, anti Hassana al-Muzaniyya. Ṣe Juthama Hassana ni ọ́. Ìgbà tí ó wá ó bí abùkátà tó bá wá pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Ìgbà tá Aisha wá béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ta lárábìnrin náà, ó ní Hassana al-Muzaniyya ni. So ẹsẹ̀kẹsẹ̀ l'Ànábì ti change orúkọ yẹn, kò lò ti tẹ́lẹ̀ tí mọ́ lò mọ́. Ó wá nínú àwọn èèyàn Khadija ni, nínú àwọn family Khadija tí wọ́n máa ń wá Khadija wá, òun ló wá mi wá sallallahu alaihi wasallam. So ó pọ̀ bẹ́ẹ̀ tá Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n pààrọ̀ nínú àwọn orúkọ tí ò dáa, tí gbogbo wa bá ń jẹ́ orúkọ tó ní ìtumọ̀ tó dáa. So ẹ jẹ́ á gbìyànjú bó la ṣe pààrọ̀ rẹ̀ tá ní jẹ́ orúkọ náà mọ́. Ìgbà wo ni wọ́n bí àfọwọ́ Abdurrahman ibn Auf? Wọ́n bí àfọwọ́ Abdurrahman ibn Auf kọ́lọ̀ kó mọ́ṣàbà yọ́nú sí ní ọdún kẹwàá lẹ́yìn ọdún eléèrin, ọdún kẹwàá lẹ́yìn Amul Fil. So òun ni wọ́n bí àfọwọ́ Abdurrahman ibn Auf, èyí tó túmọ̀ sí wípé ọdún mẹ́wàá là Nábì fi jù lọ sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam. tó ìgbà wo l'àfọwọ́ Abdurrahman ibn Auf, ìgbà wo ni wọ́n gba Islam? Àwọn àfọwọ́ Abdurrahman ibn Auf àwọn náà wà nínú àwọn mẹ́jọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gba Islam. Àwọn mẹ́jọ àkọ́kọ́ tí wọ́n gba Islam, pàápàá jùlọ wọ́n gba Islam lọ́wọ́ àfọwọ́ Abubakar as-Siddiq radiyallahu ta'ala anhu. tó ṣáájú ká Nábì tó máa wọ Darul Arqam ibn Abil Arqam, ká Nábì tó máa wọ bẹ̀ lọ máa pàdé àwọn sàábé rẹ̀ ní bòńkẹ́lẹ́, òun ni tani o, òun l'àfọwọ́ Abdurrahman ló ti gba Islam lọ́wọ́ Abubakar as-Siddiq radiyallahu ta'ala anhu, kọ́lọ́n kó má ṣàbà yọ́nú sí. Sallallahu alaihi wasallam ó wà nínú àwọn tí wọ́n súnmọ́ wọn lójú méjèèjì, àwọn tí wọ́n máa tẹ̀lé, àwọn tó ṣe pé tẹ́ bá ti rá Nábì rí wọn, tẹ́ bá ti rá àwọn Abubakar, Umar, Abdurrahman ibn Auf radiyallahu ta'ala anhu, òun náà máa ń wà pẹ̀lú wọn. tó àfáwà Abdurrahman ibn Auf yìí, lásìkò tí àwọn mùsùlùmí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sin lọ́hùn, tí wàhálà ìdààmú ti ń bá wọn látara fìtínà àwọn Quraysh, òun náà wà nínú àwọn tí wọ́n ṣe hijira lọ sí ilẹ̀ Habasha nígbà náà. Ìgbà tó ṣe díẹ̀, òun náà kúrò ní hijira, ó padà sí Mẹ́kà. Ó wà nínú àwọn mùsùlùmí tí wọ́n ṣe hijira lọ sí ìlú Madina, kọ́lọ́n kó má ṣàbà yọ́nú sí. Ẹ̀rí hijira àfáwà Abdurrahman ibn Auf tí wọ́n lọ sí ìlú Madina, gbogbo alámọ̀ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n wà ní Mẹ́kà, wọ́n rí property wọn gbé dání lọ sí ìlú Madina. Àmọ́ fún iṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam láti mọ àwùjọ gidi, láti build the society tí ó strong, tẹ́sẹ̀ rẹ̀ tí ó wàlẹ̀ dáadáa, tí ó dádúró fúnra rẹ̀, a nídi ìkúnni lọ́wọ́ téyàn ò fi ní ṣe kíni o, téyàn ó fi dádúró, tí ó fi depend lórí ara ẹ̀, téyàn ó fi jẹ́ kíni o ọmọlúàbí, tí ò ní máa jẹ́ kíni o, tí ò ní jẹ́ láìbù lórí ẹlòmí. Òun l'Ànábì sallallahu alaihi wasallam òun ló fi sàsopọ̀ láàrin àwọn muhajirun àtàwọn ansar. Láàrin àwọn tá Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sàsopọ̀ láàrin wọn, àfáwà Abdurrahman ibn Auf àti àfáwà Sa'adu ibn Rabi' al-Ansari. Sa'ad ibn Rabi' al-Ansari. So Sa'ad ibn Rabi' nínú àwọn olórí àwọn Ansaru ní Madina, tó sì lówó lọ́wọ́ dáadáa. Abdurrahman ibn Auf ní Mẹ́kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, businessman lòun náà lówó lọ́wọ́ dáadáa, àmọ́ kò rí property rẹ̀ move wá sí
kò rí property rẹ̀ move wá sí Madina. Òun ló fà ńgbà tá Ànábì ó ṣàsopọ̀ wọn, ó so olówó papọ̀ mọ́ olówó. Káàná máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ báwọn, torí wípé èèyàn ò gbúdọ̀ situation yẹn ò gbúdọ̀ tún olówó lòun náà ní Mẹ́kà, àmọ́ ó ti ya olóṣù látara pé kò rí bí move property rẹ̀ wá sí Madina. Òun wá l'Ànábì wá ṣe kíni o náà wá join wọn papọ̀, òun ló sọ àsopọ̀ láàrin wọn. Tó ìgbà tá Ànábì sallallahu alayhi wa sallam tó sọ Abdurrahman ibn Auf àti Sa'd ibn Rabi' tó sọ wọn dọmọ ìyá, ntí Sa'd ibn Rabi' radiyallahu ta'ala anhu in tó sọ òun ní pé tó Abdurrahman ibn Auf, wọn náà mọ̀ pé mo ní property, jẹ́ndá property mi sí méjì, jẹ́ndá nǹkan ní mi jẹ́ndá sí méjì, kí wọ́n mú kan kémi mú kan. So ìyàwó méjì ni mo sì tún ní, jẹ́ nǹkan fún ọ tó bá ti mọ́ tó ti parí ìdá rẹ̀ tán, so kó di ìyàwó rẹ̀. So ntí àfáwà Abdurrahman ibn Auf radiyallahu ta'ala anhu ntí wọ́n sọ ní wípé barakallahu fi malik wa zawjik, Ọlọ́run bá yóò fàlùbáríkà sówó rẹ̀, yóò sì tún fàlùbáríkà sí ìyàwó rẹ̀ ìfẹ́. Àfáwà Abdurrahman ibn Auf wá ní hal tadulluni ala suq, sọ tọ́ka mi lọ sọ́jà ń bẹ ń bí? Wọ́n ní bẹ́ẹ̀ ni, suqu Qaynuqa, ọjà kan bẹ ní Madina tó gbajúmọ̀ dáadáa, suqu Qaynuqa, ọjà Qaynuqa ni òun ló jẹ́. So wọ́n wá ní tọ́ Abdurrahman ibn Auf ẹ̀yà ní sọ́lọ́jà, kí la fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ń bí báyìí? Abdurrahman ibn Auf ó láǹfààní láti má ṣiṣẹ́, láti depend lórí ọmọ ìyá rẹ̀, kó máa gbádùn toró lówó lòun náà, so kó máa gbádùn, kó tún gbé ìyàwó rẹ̀ kan kó sì máa gbádùn pẹ̀lú ẹ̀. Àmọ́ ó la àlàálẹ̀ ńlá kan fún wa níbẹ̀. Kí làlàálẹ̀ tó là fún wa? Òun ni wípé èèyàn máa gbìyànjú láti jọ ọmọlúàbí tó ṣe wípé èèyàn ó depend lórí ara ẹ̀ ni, kò gbọdọ̀ depend lórí ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ wa òun ti pé tabarẹ́ nìkan tó bá lóun fẹ́ ṣe kíni o, òun fẹ́ ràn wá lọ́wọ́, àbẹ́nìkan tá ṣe pé sọ pé òun rẹ́dì láti máa náwó fún wa. Ntọ́pọ̀lọpọ̀ wa ó ṣe ni wípé a wà á dẹ ṣiṣẹ́. Eléyìí làfáà Abdurrahman ibn Auf òun ló lálẹ̀ fún wa ètò kéèyàn máa fún ni lẹ́ja jẹ láíláí kò lè dàbí kan kọ́ ni béèyàn ṣe ń ṣe kíni o, béèyàn ṣe ń pẹja. So àfáà Abdurrahman ibn Auf kò yọlẹ́, wọ́n ní tó ìyìn má dá property rẹ̀ sí méjì yìí fẹ́, torí pé ó mọ agbára tí ń bẹ ń bi kéèyàn ṣe kíni o, kéèyàn depend lórí ara ẹ̀. Ó mọ agbára tí ń bẹ ń bi kéèyàn ní kọ́kọ́rọ́ business ẹ̀ lọ́wọ́ fúnra rẹ̀. Ó mọ agbára tí ń bẹ níbi pé kéèyàn má depend lórí yàn kankan. Òun làfáà Abdurrahman ibn Auf ló ṣe kíni o, ó ní má wọrí, ìfẹ́ wò rẹ̀, ìsì fẹ́ yàwó rẹ̀, àmọ́ ibo lọ́jà wà ń bí báyìí, kí n lọ sọ́jà, kí n lọ máa ṣe business fúnra mi. Wọ́n sì tọ́ka rẹ̀ lọ sí suqu Qaynuqa. Ìgbà tí wọ́n dé suqu Qaynuqa, àfáà Abdurrahman ibn Auf bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe kíni o, bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe business díẹ̀. Kò pẹ́ kó jìnnà lọ́lọ́run bá subhanahu wa ta'ala ló bá jẹ́ kí business rẹ̀ boom dáadáa. So àìpẹ́ kò tiẹ̀ pẹ́ rárá, òun l'Ànábì rí Abdurrahman ibn Auf radiyallahu ta'ala anhu ló wá sọ fún pé ta kí ni ó rí sáyìn kíní bí ìkan pupa báyìí ní ara Abdurrahman ibn Auf. Abdurrahman ibn Auf kí ló ṣẹlẹ̀ ní àtọ̀, èmi ti fẹ́ yàwó ń tèmi, so mo ti fẹ́ obìnrin Ansariya kan. Òun l'Ànábì wá sọ pé tó Ọlọ́run fà lùbáríkà sí o, aulim walau bisha, ẹ̀yà ṣe wàlímà kẹpẹ́ran, kódà bó jẹ́ bí àgùntàn kékeré kan lẹ́pà, ẹ̀yà ṣe wàlímà. So message náà ń sẹ́ndì fún wa kọ́lọ̀n kó mọ́ṣàbà yọnu sí. Ó ní pé àkọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ mọ àwùjọ gidi, òun ló fi so àwọn Muhajirun àtàwọn Ansar ló fi so wọ́n pọ̀. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ òun ni wípé àwọn náà mọ tí wọ́n ń ṣe nígbésí ayé wọn, wọ́n mọ tí wọ́n ń ṣe nígbésí ayé wọn. So wọ́n fẹ́ káwọn dá dúró, káwọn náà di a man of their own, ẹni tó jẹ́ pé òun gangan ló dá wà fúnra rẹ̀, kò ní depend lórí ẹni kankan. So wọ́n sì ṣe kíni o, wọ́n wá sábàbí àti ṣe kíni o, àti dá dúró. Ọlọ́run bá sì ràn wọ́n sì padà wà
lọ́tọ̀ọ̀tọ̀ tí Abdurrahman ibn Auf ó di yálàyà olówó ńlá á padà sọ fún wa ó ní yálàyà owó so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àfọwọ́ Sa'd ibn Rabi' òun náà ní owó tiẹ̀ àmọ́ owó tiẹ̀ kò tó owó Abdurrahman ibn Auf máa wò kò tó owó Abdurrahman ibn Auf kọ́lọ̀ nǹkan máṣe wà yọnu sí wọn. tó tá a bá ń sọ̀rọ̀ nípa àfọwọ́ Abdurrahman ibn Auf nínú àwọn ogun tá Ànábì jà sallallahu alayhi wa sallam ogun Badru nínú àwọn Badriyun ní àfọwọ́ Abdurrahman ibn Auf wà nínú àwọn tó jagun Badru òun ló wà bákan náà nínú àwọn tí wọ́n jagun Uhud tẹ́sẹ̀ wọn nílẹ̀ dáadáa tí wọ́n dúró ti ẹ̀sìn Ọlọ́run ọba lójú méjèèjì